Hello everyone, welcome to Toyin Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Congratulations to the Adeleke family. Àwa náà ṣerú ẹ̀ fọ́mọ. Àná Gọ́vnà Adémọ́lá Adeleke wọ́n tún ṣe wedding fáwọn ọmọ wọn. Ibi tí mò ń lọ kọ́ nìyẹn. Ṣé ẹ mọ̀ pé ó mélòó amúramáròde ó ní òun kàn kí ń lọ patí ṣá, pé aṣọ tòun patí àwọn lọ́balọ́ba, àwọn olóyè lóyè, àwọn tó gánú ayé lòun máa ń wọṣọ òun lọ. Amúramáròde. Àwọn Adeleke tó ṣe Gọ́vnà Adémọ́lá Adeleke wọ́n ṣe wedding fọmọ lánàá. Kí ló dé tà tó wá rí ẹ ń bẹ̀? At least pàtí àwọn olówó ńláńlá ló sọ pé ó máa ń lọ, àwọn gọ́vnà, àwọn pírẹ́sídẹ́ǹtì. Ṣé o mọ̀ pé ó sọ pé ìwà àti Dangote ẹ máa jọ ń ṣe meeting papọ̀ dáadáa. Ó mọ̀ pé ó ṣe máa ń sọ. In fact, ẹnìkan tó bú ẹ lọ́ndà comment section ni ó kọ́ sí gan pé you and Dangote dey do meeting together. Ṣé o mọ̀ pé ó ṣe máa ń sọ statement yẹn pé ìwà àti Dangote ó máa ń tẹnu mọ́ ni tó wá máa fi ra compare Dangote pé ká máa sọ pé Dangote ò kí ń lọ patí, ṣé wọ́n rí Dangote ní patí? Káwọn èèyàn wá máa sọ fún ẹ pé ìwọ lọ patí, pé patí wo náà ti rí Dangote, bó tẹ̀sẹ̀ pé Dangote ń lọ patí, o lè má compare ara ẹ̀ pẹ̀lú Dangote billionaire. So o máa ń jẹ́ kó yà mọ̀ pé kàtígórì tí Dangote bá wà níwọ náà wà. So kí ló dé tà tó wá rí ẹni patí ọmọ Adeleke lánàá? Ṣé wọn tún invite ẹ ni? Àti ẹ̀ mọ̀ bí tó wọ̀ látànà báyìí. Mọ̀ bí tó wọ̀ is unusual of you. O dẹ̀ bọ́ta, kí ló ṣẹlẹ̀? Is unusual of you o. Mọ̀ bí tó ráwọ̀ látànà báyìí sí o. Àtúrí invite gbogbo àwọn celebrity Yorùbá látúrí patí lánàá. Patí ó tẹ̀tà rí pé patí yẹn lánàá ó pọ̀, ó dàbí tó mẹ́ta, gbogbo wọn pínra wọn ni. Ẹni tó bá dẹ̀ lè lọ mẹ́tẹ̀ẹ̀ta, ẹni tó lè lọ méjì, a rí gbogbo wọn, inú wọn dùn, ayọ̀ wọn kú. I am shy gan tó jẹ́ god that time before. Òun gan lọ patí ṣeréṣeré ni last year ni títí dì sí gan là ń rí ní patí. Ọlọ́mọ á sì jẹ́ kó wá aṣọ ẹbí gan kó tí ì ṣe ọmọ yẹn léṣe ni, because ó ń lọ patí ṣeréṣeré back to back ni. Mo ń bí ẹ̀ náà, ọ̀rẹ́ Dangote, business partner pẹ̀lú Dangote, àárí ẹ̀, ó mọ̀ irú patí bẹ́ẹ̀ yẹn ló yẹ kó lọ. Ó mọ̀ pé kò ń ṣe patí just anyhow person. Gọ́vnà ni ó dẹ̀ sọ pé irú àwọn patí tí wọ́n máa ń wọṣọ aṣọ ńláńlá, àwọn aṣọ 15 million, àwọn aṣọ 20 million, onírú àwọn patí tó máa ń wọ̀ wọ́n lọ nìyẹn. Kí ló tà tí wàá rí ẹ ń bẹ̀? Ó ga ọ́. Àtúrí ẹni patí ọmọ Gọ́vnà Adeleke billionaire. It is well with you. Aṣá àti miss ẹ. Where are you? Ó ga ọ́.